Olúwa mi, ẹjọ́ ọkọ mi ni mo mú wá bá yín o. Wọn ò bá mi ṣàdéhùn pé àwọn máa fẹ́ yàwó lé mi. Ọ̀sán kò orúkọ ni mo rí pé wọ́n ń gbé ọmọbìnrin délé kankan kiri káàkiri ládùúgbò. Àwọn èèyàn dẹ̀ ń pè mí, mo dẹ̀ rí kò jẹ́ ẹjọ́ ọkọ mi. Because ní àdéhùn pé àwọn máa fẹ́ yàwó lé mi. Wọ́n wá bá mi pé àwọn máa fẹ́ mi. Wọ́n dẹ̀ bá mi ṣèlérí wípé àwọn ò ní fẹ́ anybody lé mi. Wípé ìkẹrin ni máa ṣe. Mo dẹ̀ gbà fún wọn. Torí pé látìgbà tí mo ti tó yá mi ti bí mi ò rí ọmọkùnrin kó kọnu sí mi rí. Arúgbó bíi tiwọn ló máa ń pè mí. Ilé smoke igbo. Mo dẹ̀ wá gba kádàrá fọ́lọ̀. Sà, Olúwa mi, point of correction. Ẹ jọ̀ọ́ sà, ṣé mo darúgbó báyìí? Jesus! Rárá. Jesus! Olúwa mi èmi mo mẹ́jọ wá èmi ní kẹ́ wò. Mo dẹ̀ gbà fún wọn. Wípé òkè mo máa ṣe ìyàwó kẹrin. Olúwa mi ṣó wá yẹ kí ọkọ mi máa gbé ọmọ kékeré tí ò tó mi kó yẹ kó máa gbé kiri. Ṣó yẹ bẹ́ẹ̀? Rídìrídì. Ṣé láti ìgbà yẹn báyìí ní ronú mọ́ wàhálà gbogbo orí mi ò tiẹ̀ mọ nǹkan tí mò ń ṣe mọ́. Oyún dẹ̀ tún ní nírúkọ mi. Ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ Olúwa mi? Ẹlẹ́ ti dàgbà sílé yín. Bẹ́ẹ̀ ni sà. Kẹ́ ẹ tó lọ́kọ. Bẹ́ẹ̀ ni. Ìgbà tẹ́ wá máa lọ́kọ. Bẹ́ẹ̀ ni. Ẹlẹ́fẹ́ àwọn sẹ́ẹ̀tì àwọn bàbá tí wọ́n dàgbà. Bẹ́ẹ̀ ni àwọn tó máa ń kọnu sí mi nìyẹn. Lẹ́lẹ́dàá yín máa ń yàn sí. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n wọ́n wá bá yín ṣèlérí pé àwọn ò ní fẹ́yàwó lé yín. Bẹ́ẹ̀ ni Olúwa mi. Ìyàwó nọ́mbà 4 ni. Bẹ́ẹ̀ ni sà. Àwọn mẹ́ta ti wájú ńkọ́. Wọ́n wà nílé. Ṣé wọn bínú? Wọn ò lè bínú. Kí wá ló dé tẹ́yìn ń bínú? Olúwa mi, Ọlọ́run jẹ́ kẹ́mi yín gùn púpọ̀ jù. Ṣé ẹ rí kẹ́ ń wò mí? Nínú Quranic, ọkọ ní mẹ́ lọ́lọ́run ní ká fẹ́ nínú ẹ̀. Àwọn Báíbùlù wọn ní tó bá lówó lọ́wọ́ tó bá tọ́jú ìyàwó òkoṣo ó lè tọ́ fòkoṣo sínú ẹ̀. Lóòótọ́ mo ṣàdéhùn pẹ̀lú ẹ pé ìwọ ló máa jẹ́ last wife fún mi. Ṣùgbọ́n ìgbà tí mo fẹ́ délé mo rí pé ìgbésẹ̀ tó wù fáàrẹ̀ ń gbé ó ti fẹ́ máa kọjá àyè àdéhùn tó wà láàrin àwọn méjèèjì. Ọmọ ọ̀kọ̀dẹ̀kẹ̀rẹ̀ mú dẹ̀ ti dá májẹ̀mú pẹ̀lú Ọlọ́run pé mi níyàlé ọkọ̀kan. Ẹ sà, ẹ bá mi rẹkọmẹ́ndì ọ̀rọ̀ yìí sílẹ̀ sà. Mo ti dá májẹ̀mú wípé mi ò níyàlé kankan pẹ̀lẹ́lẹ̀ kankan. Bóbìrì ọ̀kan bá keru sí mi àbí tí n bá keru sóbìrì ọ̀kan màá fẹ́ wọlé ni. Torí lílù tiwa ọmọ Àwórì níwọ lórí ẹbí Àwórì níwà. Ṣé ń gbọ́? Lílù tiwa àwa ń fìyàwó ṣe gbajúmọ̀ ni. Èmi ò ní fi ọkọ mi sílẹ̀ o. Tí ó bá wá ṣèèsì kápó ṣèèsì fẹ́ ẹlòmíì lẹ́yìn kí ni ó ṣe? Olúwa mi ò ní gbà o. Bàbá olóyè wá mi kan máa gbọ́ mi ò ní gbà ni mo sọ yẹn. Mi ò ní gbà. Lẹ́mùrà ọba mi ò ní gbà. Ṣẹ́rí tó ń bí mi nú gangan ló sọ yìí o. Ṣé tó bá sọ̀rọ̀ tí rí tí amúdámùrò bá sínú ẹ̀? Ṣé wọ́n rí ibi tó dé ìtẹ̀ yìí? Èyí tó máa fi di dámùrò bá ó tó mú ṣe gèsè rí ẹ o. Ó bẹ́ mú dámùrò bá yẹ á fi ṣe gèsè. Èyí tó bá fi di dámùrò bá tó máa fi pa mí dànù. Àmọ̀ràn kékeré ọkàn ni mo fẹ́ kẹ́ gbà mí o. Kóòtù má bínú. Ẹ jọ̀ọ́ ṣé kí n fẹ́ omi padà ni? Àbí kí n kọ́lẹ̀ kí n má lọ jẹ́jẹ́ fárẹ̀fárẹ̀? Ṣé kó fẹ́yàwó rẹ padà? Bẹ́ẹ̀ni. Àbí kó kọ́lẹ̀? Bẹ́ẹ̀ni. Ṣé mi mọ̀ bọ́ fẹ́? Ọ̀nà ń kóòtù ọ̀nà lè ṣe kóòtù. Mo sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 15 oṣù tí ń bọ̀. Ṣé kó fẹ́? Ẹjọ́ wo ni kí n dá fún? Ẹjọ́ wo ni kí n dá fárábìnrin yìí? Comment section. Court.